ààrẹ ti sọ̀rọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Bọ́lá Ahmed GCFR Tinubu break silence wọ́n sọ̀rọ̀ síta. ó ti fi hàn wípé West Africa ní development because ogun terrorism ò ṣe é jájà ẹ jẹ́ ká sòtọ́ ọ̀rọ̀ fúnra wa. ní ọba péjọ kíkí ni wọ́n dún bẹ́ẹ̀ gbùmù ká máa sọ wọn ẹ máa pa wọn ẹ pa wọn ni o. gèè ti fi ọkà iná lára o. wọ́n èsì èèyàn náà. mẹ bẹ́ẹ̀ ni àdéhùn máa bí like us. àtọ̀ wọn ò ronú bí wa mọ́. ẹ dákun ní ìsìn wọn fi ń pààyàn ẹ tẹ̀ dá mi nù torí kíni. àwọn Boko Haram yẹn wọ́n lẹ́sìn ni irọ́ ni ìṣẹ̀sìn olè náà wọ́n parọ́ mẹ́sìn ni. mi ìgbàgbọ́. ẹ jẹ́ abira wa náà kò sí ní sìn fún. so they don't deserve to live. ọpọlọ wọn ti kó téèyàn let them go. wọ́n wà láàyè. mo ń gbọ́ yín tí a máa mi. ẹ tó bá pa Agbesunmomi yóò gbà ládàá lọ́dọ̀ Ọlọ́run. ẹ mọ nǹkan. bẹ́ẹ̀ ni náà kọ́mọ fi wọ́n ránṣẹ́ sọ́lọ́run kò ṣe pé èèyàn náà dáríjì wọn tẹ́wà tó kó wọn sáwùjọ èèyàn. ó ní Ọlọ́run ìmọ̀ dáríjì wọn ṣùgbọ́n wọn fún ránṣẹ́ sọ́lọ́run. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ́tù ọmọdé làwọ̀. Ààrẹ Bọ́lá Ahmed ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Agbesunmomi àti ìpinnu rẹ̀ láti ṣiṣẹ́ pẹ̀lú ilẹ̀ òkèrè àti àwọn orílẹ̀-èdè tó wà ní agbègbè Nàìjíríà. Ó ní àsìkò ti tó láti kọwọ́ ọmọ àwọn Boko Haram bọ́sọ̀ wípé ní ìgbàkúùgbà àti ìgbà tó ń sì wà lórí àlééfà kò ní sí nǹkan tí ń jẹ́ Boko Haram mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní Boko Haram ti dópin o nípa ìfọwọ́sowọ́pọ̀ òun àti Donald Trump àti àwọn orílẹ̀-èdè tó yí orílẹ̀-èdè Nàìjíríà ká. Nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà ló ti sọ wípé gbogbo orílẹ̀-èdè tó yí orílẹ̀-èdè Nàìjíríà ká pátápátá òun náà ni ààbò yóò wà tí wọ́n sì máa wo ẹni tó ń lọ àti ẹni tó ń bọ̀ láti mọ irú àwọn tí wọ́n ń gbìyànjú láti kó lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ Agbesunmomi àti àwọn tí wọ́n ń gbìyànjú láti wọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Agbesunmomi. Wọ́n ní níwọ̀n bí Donald Trump ti ju àdó olóró gbà mọ́ sáàrin wọn òun náà ni wọ́n ti ń sá kíjokíjo káàkiri lọ sí àwọn apá ilẹ̀ Yorùbá àti àwọn ibi tí wọ́n rí pé ààbò wà láti sá sí nínú èyí tó jẹ́ sí pé ó léwu púpọ̀ fúnra Yorùbá. Nínú fọ́nrán tí wọ́n fi hàn wáyé ó náà lẹ́tì gbọ́n ti lórí orílẹ̀-èdè yìí Tinubu sọ ibẹ̀ gan lẹ́tì rí ìpinnu èyí tí Peter Obi ń gbé lórí àti dúpọ̀ olórí orílẹ̀-èdè yìí níwọ̀n bí ó ti ń pinnu tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti jẹ́ olórí orílẹ̀-èdè ṣùgbọ́n ní báyìí ó tó ti gbé àpótí láti lọ sínú ẹgbẹ́ tó kàn nínú èyí tó ti rí pé òun ti máa wọlé. Ẹ wo in tí wọ́n fi hàn wá nínú kinní yìí pọ̀ nítorí pé àwọn ìgbìmọ̀ Oriyomi Hamzat wọ́n tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ oní wọ́n sì fi àwọn nǹkan tó ṣe pàtàkì tani láti mọ̀ wọ́n fi hàn tọ̀ wọ́n wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá àbí tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ̀jẹ̀ á bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ wá má gbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀jẹ̀ á ṣí àyètò ọ̀hún ẹ jẹ́ kó ọmọ Nàìjíríà wò mọ̀ ìpele tí orílẹ̀-èdè Nàìjíríà wà báyìí àti bí ìjọba sì pinnu láti kojú àwọn olùtẹ̀bọlẹ̀ láti máa gbé ìgbé ayé àlàáfíà ẹ̀jẹ̀ á tẹ subscribe button síbẹ̀ ẹ̀jẹ̀ á ṣí àkíní ọ̀hún kó délé kó dóko ni o ẹ̀jẹ̀ á máa bẹ́tì ọ̀hún bọ̀ àṣẹ o àdúpẹ́ o. Ọlọ́run ìjọba ẹ máa pa Agbesunmomi ẹ má béèrè ẹ̀sìn ẹ má béèrè ẹ̀yà ẹ má béèrè bí ó ti wá kódà ẹ má béèrè oko ẹ. ẹ ṣeun tẹ́ ẹ bá ti rí pa Agbesunmomi ni wọ́n pa ẹ pa wọ́n. kò lórí ilẹ̀. ẹ pa ẹjú bọ́ọ̀bù sí ni ẹ bá wà ẹ pa wọ́n. ó fẹ́ borílẹ̀-èdè jẹ́ fún wa Nàìjíríà ò rí báyìí tẹ́lẹ̀ náà. kò rí báyìí. wọ́n tiẹ̀ tún wá burú wọ́n tún fẹ́ wọ South West. wọ́n ti wọlé ni wọn ò ti dàn sí wa wọn ò ti gbà fún wọn ni. àbórí ìta yín ni. bóun náà àwọn Agbesunmomi ṣe ń rìn nǹkan jagun ṣe pé wọ́n ó tọ̀dọ̀ mi bọ́dọ̀ rẹ bọ́ síbòmíì bóun láṣẹ lè mójútó. Ààrẹ ti sọ̀rọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Bọ́lá Ahmed GCFR Tinubu break silence wọ́n sọ̀rọ̀ síta lórí ọ̀rọ̀ joint military operations pẹ̀lú United States. Wọ́n ní ìjọba àwọn yóò fi gbogbo ara sí àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn orílẹ̀-èdè alámúlégbè wa ẹlẹ́kùnjẹkùn àti jákèjádò àgbáyé láti wú àwọn agbénipa tí gbòǹgbò láti wú àwọn onísùmọ̀mí tí gbòǹgbò láti fòpin sí ìdúnkùkùlájà dún mọ̀húrú mọ́ni nípa ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ó sì wá sí eléyìí ó ṣàgbéga fún ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè. ọ̀rọ̀ gidi wọ́n sọ ṣé wàá mọ̀ pé ní ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà tá à ń pè ní West Africa orílẹ̀‐èdè márùndínlógún ló wà ní 15 countries ló constitute West Africa. Inú 15 yẹn mo lè sọ wípé mẹ́ta nu wọ́n ti kúrò wọ́n ti fọ́ọ̀mù Sahel báwọn bá ECOWAS ṣe mọ́. Burkina Faso, Niger Republic àti Mali àwọn ìjọba ológun ti gba ibẹ̀ yẹn. Àwọn máa ta kété bí àbàtà tí ò bódò tán. Kò wá sí ìyún nìkan
wọ́n wá ń wo àwọn akẹgbẹ́ wọn tí wọ́n jọ wà ní agbègbè yìí àwọn the remaining 12 country wọ́n ń gbégbé ayé ìfura pẹ̀lú wọn ò ní gbẹ́kẹ̀lé nínú Nàìjíríà àti other rest of West African country wọn ò gbà wọn gbọ́ mọ́ tí bàálù èyíkéyìí nínú àwọn country yẹn bá fò kọjá most especially ní Burkina Faso ní Niger ní Mali ariwo wọn ò fi ta pé ṣèṣe pé àbọ̀dé ti wọlé now wọn ò tí ì rí àárín wọn tó sometime ago ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ nawọ́ ìjà sí wọn pé ẹ jẹ́ ká fi ipá mú wọn mọ́ra àwọn kan ló wá kọ́ṣọ́ wọn pé ẹ má dán wò pé ẹ fi ogun àbí agídí wú àwọn orílẹ̀ mẹ́ta yìí mọ́ra báyìí sọ̀rọ̀ lọ́wọ́ báyìí nísìnyí wọ́n ti form alliance àwọn mẹ́ẹ̀ta yẹn wọ́n sì dúró bí àfọ́kùgò tó dúró tìkànnà ni láwọn mẹ́ẹ̀ta yìí now àwọn agbésùnmọ̀mí sì rèé nígbà wọ́n ti rí pé àárín àwọn orílẹ̀-èdè mẹ́ẹ̀ẹ́dógún tó wà ní ìwọ̀ oòrùn Áfíríkà ògùn régé tó dáadáa ok wọ́n lo advantages yẹn láti máa fi ṣe jàǹbá tó lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí àwọn orílẹ̀-èdè mẹ́ta yẹn péré ló ń bára wọn sọ̀rọ̀ bó láìpẹ́ yìí mo rí pé arákùnrin tó wà ní Burkina Faso Traoré ó hùwà kan tí ó jẹ́ ìwúrí fún mi ìgbà tí ó ní pé àwọn ọmọ ogun Nàìjíríà kan wá sí ọ̀dọ̀ òun gẹ́gẹ́ bí àmì tó sì mú wọn mọ́lẹ̀. gbẹ́sẹ̀ lé báàlú wọn. ó gbẹ́sẹ̀ lé báàlú wọn ó gbẹ́sẹ̀ láwọn náà. wọ́n ti ẹ̀ mọ́lé. ipò òun ní lọ wọ́n wá sọ̀rọ̀ pé gbogbo tó sọ pé òun ní jẹ́ kí ẹ̀jẹ̀ ọmọ ìyá àwọn tó dá Áfíríkà kó tọwọ́ òun bọ́ ó sì ṣe gbogbo ètò láàrin Nàìjíríà àti Burkina Faso rẹ̀ bó ṣe hand over àwọn ọmọ ogun yẹn sílẹ̀ fún wọn láti pé ó bínú àbídé lẹ́tàn. now the point is now this tá a bá ń rírú àwọn èèyàn bẹ́ẹ̀ níwọ̀ oòrùn Áfíríkà tí wọ́n ń fi òye àti ọgbọ́n orí ṣìṣàkóso láàrin wọn bẹ́ẹ̀ ó ti fi hàn wípé West Africa ní development because ogun terrorism ò ṣe é jájà ẹ jẹ́ ká sòtọ́ ọ̀rọ̀ fúnra wa because àwọn agbésùnmọ̀mí cross láti border kan sí border míì láti ṣiṣẹ́ ibi tí ẹ bá sì mójútó alábàgbé yín pé kó má fogun jà yín kó má kó tiẹ̀ bá yín kò sígbà tí wàá lóòní máa dé now ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ àbí lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ ó ń hùwà tí ọ̀dà fàpẹ̀rẹ̀ ni o ọwọ́ akáwọ́ gbéra yóò kàn án òun kò ní ẹ̀kọ́ kò tí ì súnmọ́ kó ló ní pé yóò gbé wàhálà wá káwọn máa mọ̀ lé lóhùn ti dèdè pé wá o ohun tó ń dánwò àbílẹ̀ tó ń sun àbí nǹkan tó ń ṣe lókèrè yẹ yóò pa àmì náà lára o òun ti tè pariwo fún àwọn gẹ́gẹ́ bí adarí ilẹ̀ former chairman fún ECOWAS tí wọ́n jẹ́ wọ́n gbọ́dọ̀ rí pé wọ́n pe àwọn adarí ilẹ̀ Áfíríkà yòókù mọ́ra láti rí pé bóun làwọn agbésùnmọ̀mí ṣe ń rìn nǹkan jagun ṣe pé wọ́n tọ̀dọ̀ mi bọ́dọ̀ rẹ bọ́ síbò míì bóun láṣẹ lè mójútó tó bá sá lọ́dọ̀ mi ń bí tó bá lọ́dọ̀ rẹ náà wàhálà ni ó kò. ìyẹn ni regional. what of the global. global wa ni pé ẹ̀rí pé terrorism ti kúrò ní nǹkan regional nìkan ó ti di global agenda global idea táwọn kan sì ń sponsor ẹ̀ now ó ti kúrò láwọn Africa nìkan àwọn kan wà ní pé wọ́n lágbàáyé pé global terrorism àwọn ń finance ẹ̀ now in that regard Nàìjíríà ò gbọdọ̀ dádúró ECOWAS ò gbọdọ̀ dádúró ó gbọdọ̀ extend tentacle ẹ̀ sí àwọn àjọ àgbáyé míì náà pé ẹ wá o ogun yìí ogun tá a jọ jà ní o kìí sàwọn nìkan bí là á jà o because tẹ́ ẹ bá ní pé ká máa jà ń bí tá a bá ṣẹ́gun ti bí tọ̀hún yẹn náà to spill over wá sí bí ó ti di joint assignment joint business tá a gbọ́dọ̀ wage counter terrorism láti rí pé a fẹ̀yìn ìgbésùnmọ̀mí balẹ̀ torí pé kí ni ìgbésùnmọ̀mí ti kó ní nǹkan regional ó ti di nǹkan global agenda tí àwọn kan ti gbé kalẹ̀ láti máa fi fòró orílẹ̀-èdè àgbáyé wọn ò gbọ́dọ̀ wòran wọn gbọ́dọ̀ ṣiṣẹ́ pọ̀ ni wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ pọ̀ ni. ààrẹ ti sọ àdómi tún wọlé lánàá. pẹ̀lú gbọ́ ó kulẹ̀ ti sọ ṣáájú àná o yan ààrẹ Donald Trump ó ní kìí ṣe ẹ̀kẹ́ tó ń jù wọn nìyẹn o wípé more are still coming definitely wọ́n ti ṣínà ogun dé wọn nìyẹn ó ti di operation lé wọn jáde operation lé wọn pa lókù báyìí. operation lé wọn léré. tèmi ń pè nìyẹn torí wọ́n ti wọ Ondo 39 ọ̀tẹ̀ lọ́wọ́ bá lóńdó láwọn tó jẹ́ agbésùnmọ̀mí operation lé wọn jáde lókù báyìí operation lé wọn léré greatest pa wọn lókù báyìí o gbogbo àgbéraga tí wọ́n ń ṣe ó wá yà mí lẹ́nu pé agbésùnmọ̀mí gan bẹ̀rẹ̀ sí ń bẹ̀bẹ̀ lọ́wọ́ federal government pé kí wọ́n stop bombing yẹn kí wọ́n jẹ́ káwọn tó sọ̀rọ̀ papọ̀ fún kíni. ẹ̀yin àti tani àwa àti yín ọjọ́ sọ̀rọ̀ papọ̀ pẹ̀lú agbésùnmọ̀mí àpàyìn tán. mo wá respect ọ̀rọ̀ tí kìíní sọ láìpẹ́ yìí former president Ibrahim Badamasi Babangida Maradona ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ kí bombardment yẹn kó mọ continue because wọn gbà lérò láti gbé Nàìjíríà láti gbé wa ṣubú yányán ni. a pa wọn tán ni Trump mọ̀ pa wọn. iṣẹ́ pọ̀ ni. ààrẹ ti ń sọ táàrẹ ń sọ sí ni pé. ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ọ̀rọ̀ United States of America tí wọ́n wá pé àwọn fọwọ́ sí àwọn làwọn jọ mọ̀. ṣe mọ̀ pé tí ara ilé èèyàn bá fẹ́ sọ̀yàn ló kọ tí ò jẹ́ téèyàn
some time ago ààrẹ Donald Trump ó place Nigeria as under a country of particular concern. ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì mọ àtàwọn tó jólóye káàkiri àgbáyé wọ́n mọ nǹkan tó túmọ̀ sí láti declare country ní country of particular concern. ìdẹ́yẹsí á wà sí wa gan àti pé nígbà tí wàhálà yẹn bẹ̀rẹ̀ ààrẹ Donald Trump sọ ọ̀rọ̀ tó le gan ságbàáyé pé àwọn ò gbégbèsè tó jẹ mọ́ ogun láti bẹ̀ Nàìjíríà wò. náà nígbà ó wá ní pé táwọn ọba tètè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà á dàbẹ̀ ní pé ìjọba ló ń ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí. now wọ́n ti wá rán before kúrò ní pé ìṣẹ̀lẹ̀ o wọ́n rán àwọn aṣòfin l'Amẹ́ríkà wá síbí rímọ̀ gbogbo wọn wọlé wá láti wá ṣe fact finding mission wípé ṣé ìgbésùmọ̀mí bó ló ṣe tó wọ́n sì lọ jẹ́ àbọ̀ fún ilé ìgbìmọ̀ aṣòfin l'Amẹ́ríkà torí mo wo congress wọn debate yẹ tí wọ́n ń tún kó sì sàn pé kí lẹ bá bọ̀ níbi tẹ́ ẹ lọ. wọ́n wá rí pé there is no way tí wọ́n fi win terrorism war ní Nàìjíríà tí Nàìjíríà ọba bá form collaboration pẹ̀lú United States láti rí pé wọ́n fi ẹ̀yìn ìgbésùmọ̀mí balẹ̀. bí bẹ́ẹ̀ kọ́ àwọn kan tí ń nàka àléébù sísàkóso pé ìṣàkóso yìí ló ń ṣagbátẹrù. èmi náà gbà kẹ́ náà mo fẹ́ gbàgbọ́ bẹ́ẹ̀ kí sáwọn nìkan pé ìṣàkóso yìí ò ṣe nǹkan tó yẹ kó ṣe lórí ìgbésùmọ̀mí but this time around tó ń fún collaboration yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ló ti ń pàtẹ́wọ́ including me pé good to the president bó ṣe fún collaboration pẹ̀lú US Donald Trump láti gbógun ti Erdogan náà tún wá síbí. oh God káwa máa bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà àwọn ti Kwara ní gọ́fúnà Kwara náà fẹ́ bá sọ̀rọ̀ èmi náà gbọ́ àwọn tó rí ìlísẹ̀ àwọn èèyàn tán jí gbé o. wọ́n ń pàtàkì ara wọn bá pípẹ́ tẹ́lẹ̀ náà wọ́n rí agẹ́bẹ́ ni pé àwọn gba tax àwọn sì yan fúnra láàrin ìlú kò sí tó fọwọ́ ká wọn tí ìbá sì ń rí rẹ̀ pé òun náà ti jọba láàyè ara rẹ̀ àwọn náà ti jọba láàyè wọn bò lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí omi ti tọ̀yìn bomi mẹ́nu. wọn lè mọ̀ pọ̀ sí i bó ti jẹ́ pé ń jò ní àwọn tí wọ́n mú Boko Haram wọ́n dá sọ sí ẹ lọ́rùn ni wọ́n tún gbó fún wọn dà wọ́n má àwùjọ wa ibi tó kù ti jà àwọn tẹ́jẹ̀ ti wà lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ ni bóòlù àwọn tẹ́ fẹ́mi wọn ṣòfò àwọn tẹ́ padànù àwọn tẹ́ palẹ́kún púnkì tí wọ́n ṣe jẹ́ ẹ̀rù ń bà mí fún nǹkan kan nígbà tí apààyàn bá bẹ̀rẹ̀ sí yan fana káàkiri ìlú tó sì ń láyà tó sì ń sọ̀rọ̀ pé òun fi májọba sí mítìn. sórílẹ̀-èdè isa àṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni sọ́mọ àná ni wá ni ayé làwà tá a fi tí kìíní fi dé àmọ̀gbà tó pé tá a bá ń ka ìròyìn àdó olóró búgbàmù ní erékùṣù Congo kìíní kan ààrẹ mùtútù ṣẹ̀ṣẹ̀ kù kìíní kan lókèrè lọ́hùn ó lókèrè láti mọ̀ ká àwọn ti máa gbọ́ ọ wà wọlé tó wà ní. níbi ìròyìn àgbáyé níbi ìṣù ẹ̀sìn gbà náà láti mọ̀ ká. sẹ́mi pé ní September 11 2001 tí àdó olóró bú ní Amẹ́ríkà ìgbà tí mo gbọ́ kíní yẹn pé àwọn kan máa ń jẹ àdó olóró mọ́ra wọ́n lọ para wọn mi tètè gbàgbọ́ pé ó lè wọ bí mo ní sọ possible sa kí yẹn ṣe kó fẹ́ lọ kú kó sì fi àdó olóró sáré kára àdúgbò sì fọ náà ya kó fọ àwọn tó bá mẹ́rin náà ya mo ní ara nígbà tó wọ bí mo tún mọ̀ pé èrò tí mò ń ro yẹ torí kò súnmọ́ wa. tí mo kà láìpẹ́ tí ààrẹ ilẹ̀ Russia sọ ó ní Ọlọ́run ló máa ń jáde jagbésùmọ̀mí òun mọ̀ fún ránṣẹ́ sọ́lọ́run. bẹ́ẹ̀ ni náà kọ́ máa fi wọ́n ránṣẹ́ sọ́lọ́run kò é ṣe pé èèyàn náà dáríjì wọn tẹ́wà tó kọ́ wọn sáwùjọ èèyàn. ó ní Ọlọ́run ló máa dáríjì wọn ṣùgbọ́n mọ̀ fún ránṣẹ́ sọ́lọ́run kọ́lọ́ tó bá dárí kọ́ máa dáríjì wọn. ẹ jẹ́ wọn ọdún titun yìí ẹ bá pa Ọlọ́run ẹ pa Agbésùnmọ̀mí o n ti sọ ìran mi mo ti rántí ìran mi. iṣẹ́ tẹ fẹ́ jẹ́ nù. Ọlọ́run ìjọba ẹ máa pa Agbésùnmọ̀mí ẹ má béèrè ẹ̀sìn ẹ má béèrè ẹ̀yà ẹ má béèrè bí ó ti wá kódà ẹ má béèrè okùn ẹ̀. ẹ ṣeun tẹ́ ẹ bá ti rí pàṣẹ Agbésùnmọ̀mí ni wọ́n pa ẹ pa wọ́n. kó lórí ilẹ̀ ẹ pa wọ́n. kí ló dé. ẹ tún bọ́ọ̀bù sí ni ẹ bá wà ẹ pa wọ́n. wọ́n fẹ́ bolúlẹ̀dẹ̀ jẹ́ fún wa Nàìjíríà ò rí báyìí tẹ́lẹ̀ náà. kò rí báyìí kò rí báyìí. wọ́n ti ẹ̀ tún wá burú wọ́n tún fẹ́ wọ South West. wọ́n ti wọlé ni wọn ò ti dà wọ́n ti gbà fún wọn ni. àbórí ìtayín ni. wọ́n ní wọ́n tún àtáàkì ìpele nípínlẹ̀ Ondo lánàá. mo gbọ́. what nonsense. Trump ẹjọ́ ẹ máa yìn lójoojúmọ́. sẹ́ni kan tí àwa tá a wà ní kíní humanitarian wa ń wò ni pé tó máa ń yìn the first of tí wọ́n yìn a rí pé kò mú aráàlú nǹkan. kò mú aráàlú. kò mú aráàlú. àwọn yàwó ilé yàtọ̀ sí Nàìjíríà o tí wọ́n mọ yìnbọn sáráàlú o ẹ mọ bí sẹ́ ti gọ sí sẹ́ ti sọ wọn tí wọ́n ti fi kíní sọ wọn surveillance tí wọ́n ti níbi tí wọ́n wà ní ọba péjọ kí kíní wọ́n dún bẹ́ẹ̀ gbùmù ẹ mọ sọ wọn ẹ mọ pa wọn ni o. gèè ti fi ọkà iná lára o kí wọ́n wọ́ọ̀sì wọn dànù. wọ́n deserve láti live they don't deserve to live. wọ́n èsì èèyàn náà. bẹ́ẹ̀ ni àdéhùn máa be like us. àtọ̀ wọn ò ronú bí wa mọ́. ẹ dàkú rísìn wọn fi pa yẹn ẹ tẹ̀ dá mi lò torí kíni wọ́n fẹ́ mọ̀ kí ni àwọn rísìn wọn náà ẹ̀sìn àwọn Boko Haram yẹn wọ́n lẹ́sìn ni irọ́ ni ìṣẹ̀sìn olè ní wọ́n parọ́ mẹ́sìn ni àwọn Fúlàní x-men ẹsẹ̀ torí màálù wọn ni ẹsẹ̀ pa àwọn èèyàn ẹ jẹ́ abira wa náà kò sí lísìn fún they don't deserve to live ọpọlọ wọn ti kó téèyàn let them go sẹfẹ gbọ́ ẹ tó bá pa Agbésùnmọ̀mí yóò gbà ládàá lọ́dọ̀ Ọlọ́run. ẹ mọ nǹkan ṣe é mọ̀ pé mo dúpẹ́ lọ́wọ́ ṣàkóso yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu I want to commend him
for the collaboration war pẹ̀lú America torí àwọn kan tí wọn ò lóye wọn rò bóyá ìjọba Nàìjíríà ò fọwọ́ wọn mọ̀ sí bí America ṣe wá strike. ẹ má ṣe bẹ́ẹ̀ yọ gbà láàdá ẹ má ṣe bẹ́ẹ̀ yọ gbà láàdá ẹ bá Agbésùnmọ̀mí ẹ mú wọn kú òun lẹ ẹ bá ṣe bẹ́ẹ̀ yọ gbà láàdá tẹ bá Agbésùnmọ̀mí ẹ mú wọn kú òun nílẹ̀ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ gbà láàdá orí tuntun nu Agbésùnmọ̀mí bandits Boko Haram ẹ mọ̀ kó lẹ̀ tí máa ti tó pé ẹ pàwọn dànù yàmùtù. kò yẹ kó wà láàyè because Agbésùnmọ̀mí èsè wọn ò ronú bí èèyàn gidi mọ́ ìrònú wọn ò dá mọ́. àwọn èèyàn ń sáré bí wọ́n ṣe jẹ́yàn bí wọ́n ṣe fọkọ orílẹ̀ láyé bí ìlú ó ṣe dùn bí kálukú ó ṣe tọ́jú ọmọ ẹ̀ bí ọjọ́ ọ̀la ó ṣe dáa ẹ̀yin ń sáré bẹ́ẹ̀ ṣe pa. sẹ́ni wọ́n ń ta fẹ́ Agbésùnmọ̀mí kan sí pa mí ipe sẹ́yìn náà sì lélẹ̀ ọmọ kékeré ọ̀dọ́ ni ó ti wá jingiri ó ti fọ́ọ̀mù tíìmù títí ẹ̀ òun tẹ̀ tí wá ṣe yànga pé tó bá tún pààyàn àtọ̀ òun tún mọ́ kẹnu bẹ̀ jẹ́ wọn mú. ó yẹ wọn sì pa níbẹ̀ níbo ló ń tọ̀ wá wà báyìí. mo wá wò pé síbílẹ̀ lè wá interview ẹ̀ tó sọ̀rọ̀ bí eléyìí tí kò lẹ́mọ̀ èèyàn ọkàn dúró ni. àwọn èèyàn wà àbí tán ti jọ́sìn ẹ lọ yin nǹkan síbẹ̀. bẹ́ẹ̀ni wọ́n wà àbí tán ti sin lọ́wọ́. òfò mi sì ṣẹlẹ̀ ẹ lọ yin nǹkan síbẹ̀. àwọn àjòkó àǹtí sọ. àwọn dìbò lọ́rọ̀ wọn pé ṣe ká prosecute wọn sometimes because so 400 financial àwọn Boko Haram. pa wọn dànù. kí ni wọ́n ń dúró ṣe. àníkẹ́ tí ẹ má bí wọ́n léèrè àníkẹ́ má bí wọ́n léèrè kankan mọ́ tó bá ti rí wọn kẹ́sà mọ́ pa wọ́n. ẹ mọ iṣẹ́ tí pípa yẹn ó ṣe o ẹ tó fẹ́ ronú pé òun fẹ́ ṣe bẹ́ẹ̀ yóò ti mọ̀ pé wọ́n pa òun ni wọ́n mọ̀ dínkù. bẹ́ẹ̀ni bá a ṣe dáríjì wọn yẹn wọ́n ń pọ̀ sí ẹ dáṣọ sí wọn lọ́rùn wọ́n náà tún wà nù sójà. bẹ́ẹ̀ni bọ́tíyàmà ẹ jẹ́ wá wò báyìí tá a bá lo kinetic láti fi dí pẹ̀lú wọn ìyẹn tá à ń sọ lọ́wọ́ báyìí kí ìjọba Amẹ́ríkà àti ìjọba Nàìjíríà kí wọ́n apply no kinetic náà tí mo mì ní pé àwọn tí wọ́n ń fowó ṣàtìlẹ́yìn. ẹ ṣeun kí wọ́n pa wọn náà ni. kí wọ́n wá wọn kan. tó bá ṣe gọ́ọ̀nà kí wọ́n pa tó bá ṣe sẹ́nitọ̀ kí wọ́n pa tó bá ṣàárẹ̀ tó ti àwọn Agbésùnmọ̀mí lẹ́yìn àwọn kò ti sáà láti ní òun fowó ti àwọn Agbésùnmọ̀mí lẹ́yìn. Agbésùnmọ̀mí náà lọ́nà. ó ní náà wọ́n pa wọn. ẹ bá mọ ibi tí wọ́n wà tí mo tọ́ mọ ibi tí wọ́n wà kán pa. ṣe wá ń túmọ̀ sí wípé. ẹ ti bá ń gbowó lọ́dọ̀ wọn tí wọ́n máa fowó náà sí wọn kí wọ́n pa. ẹ bá wa sọ pé bó ṣe ń sọ. iṣẹ́ Ọlọ́run lèmi jẹ́ fún yín o. ó bá wọn yẹn tẹ̀lé wọ́n tẹ̀lé ní sẹ́mi pé nǹkan tẹ́ wá kó wọ́n pa wọn. ẹ̀ ń pè pé iṣẹ́ ìwádìí tí Reverend Father Governor Benue State ṣe tó gbé panel kalẹ̀ tí wọ́n sì kọ̀ǹpá orúkọ àwọn tó ń ṣètìlẹ́yìn fún Agbésùnmọ̀mí nínú iṣẹ́ ìwádìí yẹ gbogbo àwọn orúkọ tó wà mí kí wọ́n pa wọ́n nù. pápátá kí wọ́n kú. wọ́n kú wọ́n pààyàn náà. tẹ́ ẹ bá mọ̀ ń sọ ẹ mọ̀ kúkú mi náà kú lẹ́nu sọ̀hún. tó bá wà bẹ́ẹ̀ kó kú. wọ́n ló tuntun lèmi wá yóò. Agbésùnmọ̀mí yóò dáadáa sí tó. gbẹgbẹ tó bá wà bẹ́ẹ̀ kẹ́ pa wọ́n. ẹ bínú tẹ́tẹ́ nù. ọmọ ti bínú tán. inú Ọlọ́run ò dùn sí àwọn tó ń pààyàn inú Ọlọ́run ò dùn sí orílẹ̀-èdè tó bá ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kí ló dé ẹni tó bá yẹ pé kó máa mu ẹ̀jẹ̀ èèyàn kó máa tẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ni ẹ pa wọ́n ẹ jẹ́ wọ́n máa lọ Ọlọ́run ó tún wọn dá ẹranko ló máa ń ṣe bẹ́ẹ̀ kò séèyàn wọn they don't deserve to live láwùjọ èèyàn. bẹ́ẹ̀ ni. àbúrò láti mọ ẹ̀ka sọ́ọ̀rì wọ́n pa èèyàn kan báyìí lónìí ẹ lọ wo ìta gbé wá lánàá yìí lọ ní táwọn obìnrin yẹn ń sunkún wọ́n ti tọ́kọ àwọn gbé o wọ́n tọ́kọ àwọn gbé o wọ́n dẹ̀ tún náà wọ́n. wọ́n tún náà wọ́n ní gómìnà house ọkùnrin tó náà wọ́n gẹ́gẹ́ ogun ẹ̀ṣẹ̀ kúre house bẹ̀ sí ń kẹ́gbà bo wọn àwọn tó wá fẹ́ wọnú hàn. gbogbo ẹ̀ tọ́ àwọn tí ń gbowó lọ́dọ̀ wọn tí ń bá wọn sọ̀rọ̀ wọ́n mọ̀ wọ́n dáadáa ẹ̀sùn wọn mọ́ bì kan. àwọn tó ń fẹ́ kótà lọ gbójọ fún un gbó wọ́n pa wọn náà dà. everybody tó bá ti ní ṣe pẹ̀lú Agbésùnmọ̀mí ẹ pa wọn ẹ jẹ́ káwọn tó bá kù èèyàn gidi tó bá kù tó lè ronú dáadáa tó lè ronú tí nǹkan bẹ́ẹ̀ ń bí kó mọ gbáyé ẹ pa wọn dànù. Trump ò ní sórí ibú. ààrẹ Bọ́lá Tinubu ò ní sórí ibú ààrẹ Bọ́lá Tinubu àwọn náà ṣe eré gan tó sọ pé kò ní Trump láti gbégun tó Agbésùnmọ̀mí. ààrẹ Bọ́lá Tinubu ayé tí yín ò ní bàjẹ́ ẹ túbọ̀ sílẹ̀kùn fún Trump afẹ́ mọ gbọ́ bọ́ǹbù lójoojúmọ́ káwọn Agbésùnmọ̀mí yẹn they are criminals they are animals they are not human beings like us they are not human beings. bọ́ǹbù yẹn inú mi dùn ni mo kígbe nígbà mo rí dànù hey happy new year inú mi dùn o ẹ tún yìí kan sí ẹ sáà mọ sọ bí wọn bá wà bẹ́ẹ̀ ṣe sọ kó máa affect aráàlú kó dún gbùrù àní wọ́n sì tún mọ these people wọ́n á tún mọ fídíò wọ́n tún mọ ṣe fídíò bẹ́ẹ̀ ni wọ́n mọ ṣe fídíò wọ́n mọ sọ̀rọ̀ wọ́n mọ lérí wọ́n mọ lé wọn fọ́ gbáyà kò sí báwọn ò ṣe jẹ́ àwọn àti mọ sọ̀rọ̀ bí ọdún pé kò sí nǹkan tó dá wọn lè ṣe fáwọn Agbésùnmọ̀mí ò ṣe kò yẹ kó wà láàyè o. thank you kò yẹ kó wà láàyè kò yẹ kó wà láàyè kò yẹ ká Agbésùnmọ̀mí wà láàyè o. wọ́n wá yan wọn rí mọ́ o ọ lọ ságbègbè bíi báyìí o àwọn ọmọ iṣẹ́ tí ń ṣe o Agbésùnmọ̀mí ni wọ́n ti ka mọ́ káàmpù náà fi pa wọn. bẹ́ẹ̀ni kó mọ bá tiẹ̀ lọ. ẹ ti bá ń ta ráìsì tí ń tẹ̀wà tí ń ta yéró tó yẹ pé kò rí aráàlú tà fún mọ́ àwọn Agbésùnmọ̀mí ní lọ tà fún tí supply wọn tẹ́ bá wọn bẹ̀ ẹ pa wọn. ó kó owó tiẹ̀ lọ sí sẹ́yìn ọkọ̀ ẹ̀ṣọ́ parí síbẹ̀ sọ́nà paráàlú ni.
tẹ́bí bá pa wọ́n bẹ̀ wọ́n á kú òun gbó ó ní òjèbí ó pa wọ́n kú torí owó tó ń mẹ́kì ó ìdáná bẹ́ẹ̀ tinú ìdáná bẹ́ẹ̀ tinú ẹni ó gbé polówó àjà lè bí ẹni ó gbà lọ́wọ́ ẹ. ẹ kọ́ kìlọ̀ fún pé ẹ gbèsè ẹ̀mọ́ bẹ́ẹ̀. ẹ pa ó ti sùn Peter Obi ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC lánàá ó sì sọ pé ní 2027 o kẹ́nìkan mọ́ lọ gbé wá wípé òun òun ò rí Igbimo wọ́n bá wọn bẹ̀ wò. Àkọlé sókànwá tòní wọ́n ti fún wọn ní àkọlé sókànwá tòní ní ẹ̀pà wọn. wọn wá kó tán o ẹ̀pà wọn nìkan kọ́ o ẹ̀pà Agbesunmomi ní ọ̀kọ́ tán. tẹ́ bá ti rí Agbesunmomi ẹ̀pà wọn kill terrorist. sẹ́dí ọ̀rọ̀ tuntun tí Peter Obi sọ pé ẹ̀rín ẹ̀pà mi ẹ̀rín ẹ̀pà mi fọlọ́ tó sọ pé wọ́n bá wọn bẹ́ o. ọ̀sáyẹ̀ kò rí gini. sẹ́rí tẹ́lẹ̀ mi máa ń sọ̀rọ̀ kéé wo bóun ṣe tó. Peter Obi òkèlè náà ayé. ẹ mọ̀ gbẹ kéé wo bóun ṣe tó ìdí tí mo sọ bẹ́ẹ̀ rí tó ní pé wọ́n bá wọn bẹ̀ agbára kí n tí Peter Obi ní. ó ní agbára masses. agbára àwọn èrò agbára kí aráàlú ní lórí INEC ju pé aráàlú bá dìbò. a ti dúró tì. kí wọ́n dúró sí bá aráàlú kọ́ ló yan rẹ́fírì o kí wọ́n rántí o. àwọn tó sì ń gbá bọ́ọ̀lù lórí fíìdì ìkànnì wọn náà ń díje ààrẹ náà díje o ààrẹ àwọn gba àkọ́ntún ààrẹ federal government ní referee sí wa o. láìláì independent. ẹ̀yin náà sọ ẹ rẹ́rìn kí ni ẹ fi rẹ́rìn. gbàtẹ́ rẹ́rìn lọ́dún jẹ́ pọ́s náà. sẹ́yìn wa èmi ni wàá ràn yín. independent INEC àbí. INEC independent national electoral commission. national electoral commission ni. independent ni wọ́n ta ni. independent. ta ló falága bẹ́ẹ̀. Goodluck Ebele Jonathan was there as president. He was voted out and declared Buhari, and INEC declared Buhari as the winner of the election in the year 2015, despite the fact that he's in charge. ṣé ẹ wàá fi di ẹ máa declare Goodluck ẹ máa sọ pé Goodluck tó ní Goodluck yìí kò yọ ọmú Táírù Jẹ̀gá tó sì mọ̀ pé ẹni tó fẹ̀yìn wọn balẹ̀ rí táwọn èèyàn sì ké fún ọkùnrin tó ń sọ náà fọkùnrin ẹgbẹ́ akọsẹ́ ní í ṣe. àwọn kúkà lọ́dún kò ti Goodluck lọ́rùn kó gbà ó ti dé bánu kì í ti pé wò náà bẹ́ẹ̀ mímí kò sọ fún Goodluck pé ẹni tó fi bẹ́ẹ̀ yí ẹ̀rọ kò ti ń dágbére o tún juwọ́ o tó o ṣèjọba máa o because at times the heart of enlargement of heart tí Goodluck ní tó fi allow APC the large heart tí Goodluck ní tó fi allow APC láti fọ́ májà some party ò lè gbàgbé láàyè ẹ̀mọ́jà gbàgbé ACN gbà yẹ CPC part of AGA PDP mo lè sọ fún yín pé àwọn party wà lóde yìí wọn ò lè fi àyè rẹ̀ gba any party kó fọ́run májà bẹ́ẹ̀ gbogbo ọ̀nà wọ́n sàn pé ìmẹ́ni nìkan ìmọ̀tún ìmọ̀jọ ìmọ̀ẹ́ni nìkan kì í dalẹ̀. ó tún wọn ká ní àwọn tó wà ń ta ó tún wọn ká ní Goodluck gbọ́wọ́ lẹ́rán wọ́n sì fọ́ májà yẹn ṣojú ẹ̀. but that no as a politician he should know how to manoeuvre he should know how to rigmarole he should know how to the politicking behind disruption of maja inú yẹ kó ṣe before maja but Tinubu is articulate enough to make sure pé àwọn maja work ara ṣe yẹn ni pé PDP ò sinmi iṣẹ́ tó kù ní ìsinmi pé how to take care of SDP ADC tó ní òfin ní fọkànbalẹ̀ but yẹn ò ní ṣe pẹ̀lú election now tí wọ́n bá ti ní fọkànbalẹ̀ before election problem wọn ni olùjẹ́ kan wọlé kìí ṣe pé wọ́n á rí ìgbìmọ̀ you get it. problem wọn tẹ́lẹ̀ kò ní kó wọn lé yẹ ibo lóríṣun wàhálà wọn ti wá. that one is politics it's good to play ṣé bí wọ́n ṣe lọ́sùn nígbà tí Adeleke gba tíkẹ́ẹ̀tì accord náà kẹ́ lọ kóra wọn jọ nani nìkan nani progress àwọn tìyẹn lágbájá o òun ni candidate accord wọn o nígbà tí INEC dẹ̀ máa sọ INEC ní ẹyẹ ṣeré pa o you are not recognized ẹ̀ tá a mọ̀ òun Adeleke o so ó tún kù sọ ọkàn tó lọ plan kan mi so gbogbo tó bá ṣe yẹn people are waiting for the election day to come out en masse to vote for the candidate of their choice so after voting for the candidate of their choice INEC doesn't have a choice other than to announce the winner for the people so tí APC bá fọwọ́ lẹ́rán tí ADC fi stand dọjọ́ bù INEC ò ní choice kó announce ADC lọ tí ADC ọ̀bá rí ìdíjókòó dọjọ́ bù wọ́n ní choice kó announce ẹ̀ tó bá wọlé lọ. ọ̀dọ̀mọdé gbà mí. yes what assurance ibi tí mo lọ gan yìí what assurance do we have that Peter Obi will emerge from the primary of ADC ṣé Àtíkù ready. ẹ̀ ń pè é kí ni certainty pé a emerge. yes kò certain. ṣé Àtíkù ṣetán láti submit pé kí Obi lọ àbí tí Àtíkù ọba ṣetán sóbì náà ṣetán láti ṣe gbákejì Àtíkù tóbi bá ṣetán láti ṣe gbákejì Àtíkù àwọn tó ń tẹ̀ lóbi bọ̀ wọ́n ń tẹ̀ lóbi ní àbọ̀ ń tẹ̀ l'Àtíkù
are they ready to bend and follow Atiku tán ti pè lólè tán ti láwọn olè bá ṣe mọ́ láyé tán fi ní new blood náà fi móbi wá so sátìkù máa di new blood at that time ni ẹgbàá lẹ́nu mẹ́sàn lónìí. sẹ́rí ọkọ̀ ADC tí mò ń wò yìí lójú àgbà mi pẹ̀lú nǹkan tó wà ń bẹ̀ yìí kọ́lọ́n jogún ní ayọ̀ ni because the Scottish ego yọ jà wọn bí jì nínú ẹgbẹ́ yẹn because àwọn tó ń kó àwọn síbẹ̀ àwọn tó pé wọn ò kálukú ambition ó lékè lọ́kàn ẹ̀ ni èmi ò níbi tí Peter Obi fẹ́ ṣe running mate o ó sì certain pé Atiku ò lè ṣe running mate láéláé. Atiku ò lè gbà pé òun ò ṣe mọ́. bẹ́ẹ̀ni ẹ ṣọ Atiku ò lè gbà pẹ̀lú kò tó wà nílẹ̀ yìí Atiku dúró tán ni wípé òun sì fẹ́ mú tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ yẹn lápá Peter Obi náà dúró tán àwọn ọmọ lẹ́yìn Peter Obi sì sọ fún pé ijó kí ló bá gba second ticket àbí running mate ìjọ làwọn kò lẹ́yìn rẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ gbà láti ṣe running mate for any candidate ìjọ làwọn withdraw support àwọn kò lẹ́yìn ẹ̀ òun náà sì rèé pẹ̀lú bó ṣe ń lọ kò lè gbà láti ṣe running mate for anybody definitely ọkọ̀ tí wọ́n jọ lọ wọ̀ yẹ ok ọkọ̀ sún àrà sọ̀bọ̀ kí sọ bàbá mi kọ́ mọ́ ọ̀dọ́ tó sún àrà ẹ mọ́ mi làbá mi o olúwọ̀lọ́wọ́ ọkọ̀ tí wọ́n kóra wọn sínú ẹ̀yẹ Àtíkù Peter Obi ọkọ̀ yẹn ṣé kò ní rí báyìí number one nìyẹn bìkọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Peter Obi bó ṣe wà ń bẹ̀ yẹ ó fẹ́ mú tíkẹ́ẹ̀tì ni Àtíkù náà sì rèé òun náà fẹ́ mú tíkẹ́ẹ̀tì ni those are the only two tá a rí o there are still other one tí wọ́n fẹ́ mú tíkẹ́ẹ̀tì but àwọn tó wà obvious nìyẹn kí ló wá fi ascertain pé ambition àti àfojúsùn Peter Obi yóò jọ nínú ADC na ẹgbẹ́ yẹn náà number one tí mo ṣàfù ní pé nínú ẹgbẹ́ yẹn ni pé ó ṣe mí láàánú pé àwọn tí wọ́n tẹ̀ fúnra wọn tí wọ́n gbà fúnra wọn àwọn kọ́ra wọn síbẹ̀ and náà ìgbà tẹ́kọ̀ wọn lè gbà fúnra wọn yẹ ok ẹgbẹ́ ìwò ní pẹ́ túká bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn because ego yóò tu ẹgbẹ́ yẹn ká. Atiku will not spend such money only to become a running mate to Obi. Never. Bẹ́ẹ̀ ni ẹni ọ̀pọ̀rọ̀ neither Obi also. Atiku cannot even be a running mate to anyone again. Ó ti vice president. Bẹ́ẹ̀ni for 8 years. 8 years so tí wàá tọ́. ṣé vice president tó máa ṣe. vice president tí wàá ṣe ni Peter Obi kò tí ì ṣe kankan pé kò tí ì ó ṣe governor ni kò tí ì ṣe vice president or president rí bọ̀ bó ṣe ń bá lọ rí kò ní lọ́kàn bí mo ṣe ń wò láti ṣe. ṣé ẹ realize pé the appreciative percentage of Peter Obi's followers cannot go with Atiku. yẹ sọ. wọn gbádùn Atiku rárá. bẹ́ẹ̀ni àǹtí mo ti wá rí ni pé àwọn tó ń tẹ̀lé Peter Obi okay majority of them they are neophytes àwọn tí wọ́n jẹ́ ìpẹ́ rẹ̀ nínú òṣèlú ni because the reason why I say so àwọn tó kàn fẹ́ àyípadà ni kì í ṣe pé wọ́n ní kì í ṣe pé wọ́n wà ní òṣèlú wọ́n fẹ́ àyípadà ni ó sú wọn pé káwọn kájẹ try afẹ́ new blood and àwọn kì í kan yípadà afẹ́ old wine nínú new bottle afẹ́ and irú touch tí wọ́n ní yẹn the touch is too narrow touch yẹn narrow touch yóò gbòòrò tó pé dandan asáǹfà àyípadà ni àyípadà tá a béèrè fún 2015 rèé tá a rò pé magic kò ṣẹlẹ̀ àyípadà tipátipá pé kí PDP sáà máa ń lọ after 16 years tá a count cost irú àyípadà wo là ń béèrè fún is it positive or negative tẹ́ bá kàn ń bọ̀ àti explain pé ẹ sáà fẹ́ gbé Peter Obi lọ́wọ́ by all means ta ni Peter Obi ìjẹ́ current system yìí tá à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọ lóye kí Peter Obi perform. ẹ kàn sọ pé Obi is not even new blood at all. ara wọn náà ni. àwọn tó wọ́n ń tẹ̀lé lẹ́yìn àkọ́dẹ ní ó fight ìpẹ́ rẹ̀ òpó òǹdó ni wọ́n ní òṣèlú. ayé mọ̀ ń bú wọn. ìpẹ́ rẹ̀ ni wọ́n náà ìdíbòsí ìpẹ́ rẹ̀ rí ìrírí àti àfojúsùn tó gbòòrò láfihàn tó láàrin ìpẹ́ rẹ̀ àtẹni tó ti ojúbọ ní òṣèlú. ẹni tí ò bá ní ìrírí tó gbòòrò ok ìwà rẹ̀ àti iṣẹ́ rẹ̀ láfìgbè ní ó fight. àwọn kan ń dá lé Peter Obi wọ́n kàn ń dá tẹ̀lé lẹ́yìn just because they are desperate pé asáǹfẹ́ èèyàn tuntun bẹ̀ sí Peter Obi fẹ́ bí magic ni does he have anything láti ṣe does he have kò ní magic tó lè perform nígbà òye tèmi ni o unless tá a bá introduce fiscal federalism tá a ní regional government. Many of Peter Obi's supporters have vowed never to support him if he dare to join Atiku. Ethnicity will play out. Obi will concede to be deputy. tó bá sọ pé òun ṣe deputy ṣé etí àwọn ADC fẹ́ torí ẹ̀ fi ṣe deputy fún Tinubu wọn dòkú ń bọ̀ ṣé wọn ó dẹ̀ rí mú délé ilé ológo Peter Obi's followers are they following him to become the running mate or they are following him to become the president of president won follow him because I interview some of them president won follow him running mate. Wow. mo fọ ọkọ ADC yẹ ṣèṣe ní kọ́ mọ́ rí sínú omi ṣèṣe ní kọ́kọ́ yẹ mọ́ rí sínú omi torí pé kí ni a di pé kàkà kékeré àkápò ẹ̀kùn ni wọ́n fi ṣe kálukú ọ̀sọ̀rọ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n fi ṣe gbẹ̀yìn àbí àkàkà kékeré àkápò wọ́n fi ṣe because. ẹ káàbọ̀ sọ́dún drama 2026 tẹ́ ẹ bá mọ sinimá wò
ẹ lọ tún àwọn ojú yín ṣe dáadáa ẹ wò yálà ya fíìmù ẹ wo fíìmù gan o 2026 oh my god season film season film ni o ó jùlẹ̀kùn méje lọ o ẹ jẹ́ ká comment díẹ̀ kí n wá sí ojú òpó lẹ̀ wàláì politics is very interesting in Nigeria because will those people who spoke all sorts of things against Atiku now started praising Atiku wow ọ̀rọ̀ tí a fi rẹ́rìn ìlágbára díẹ̀ o ọjọ́ bí eré kìí ṣeré rárá Alhaji Oriyomi inú mi máa ń dùn tí mo bá ti ń gbọ́ ètò yìí from Port Harcourt na real dramatic year yes it's going to be dramatic happy new year Rotimi Amechi náà dúró tán ǹjẹ́ ADC tiẹ̀ mọ̀ pé APC wà lára àwọn tí wọ́n ránṣẹ́ níbo lè ti wá gbàjọ ètò ìjẹ́ ADC gbà pé APC wà nínú àwọn tí wọ́n ń pàṣẹ ẹgbẹ́ ADC lónìí pé wọ́n ránṣẹ́ ni wọ́n mọ̀ ǹjẹ́ wọ́n dún tọ̀ mọ́ wọ́n lè mọ̀ wọ́n tán wọ́n mọ̀ wọ́n ṣùgbọ́n ta ló tọ́ka wọn jáde wọ́n lè mọ̀ wọ́n o kò sí wọ́n tó ń gbá géèmù lẹ́yìn mọ̀ wọ́n wọ́n lè mọ̀ wọ́n àyàfi tó bá jẹ́ bọ̀ kékeré lóṣèlú yọ mọ̀ wọ́n ẹ jẹ́ ìmọ̀ tó fi ní mọ̀ wọ́n. Is Atiku qualified to run as vice president constitutionally after 8 years? He has ruled for 8 years as a vice president. èmi ò rí profession òfin kankan mi tí ì ká tó ní pé kò lè rọrùn mi tí ì ká. They say president dey run for again after 8 years. kò possible wọ́n sì jọ fún John ticket ní definitely kò lè rọrùn mọ́. Take my mic. Yeah. wọ́n jọ fún John ticket ní kò lè rọrùn mọ́. Yeah. Yeah. Create Sokanwa group o tí ẹ ti máa join wa nínú Sokanwa group yẹn ẹ máa drop opinions yín lórí matters àtàwọn ọ̀rọ̀ kan tẹ́ ẹ fẹ́ ká gbé yẹ̀wò tá a máa jù síta à ń kéde léyìí. ìyẹn fine o fantastic. àwọn create Sokanwa group I stand on the fence don't look ari. àwọn èèyàn ti ń fi ìfẹ́ hàn láti darapọ̀ mọ́ Sokanwa group a máa discuss ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ń bẹ lórí Sokanwa group yẹn a máa ní extension of Sokanwa extension of the one on here a máa extend it sórí Sokanwa group yẹn a máa sọ̀rọ̀ a máa ṣe videos a máa ṣe calling a tún máa ṣe program lórí àwọn issues kan àwọn ọ̀rọ̀ kan wà tá à ní fẹ́ sọ ní afẹ́fẹ́ a lè là mọ́lẹ̀ ń bẹ̀ a lè lo TikTok a lè lo ewu wọn lò sí yẹn lọ́sẹ̀ gbèdé yẹn náà àwọn ọmọ bó sì jẹ́ ń lò ní ìsinyìí ẹ jẹ́ ká gba àwọn èèyàn wọlé Alhaji Muniru Abiodun Ogundipe congratulations long life and prosperity ẹ̀mí yóò gùn fún wa iléeṣẹ́ rédíò Àgídìgbò kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ ṣeun tí ń bí ojú ọ̀nà ó yá ọ̀rọ̀ ti gbé wọlé. ẹ kú látàárọ̀. Yes sir. láti gbọ̀ngàn bàbá Ibrahim. gbọ̀ngàn olúfìyà àrọ̀gọ̀dìjà. ọkùnrin lẹ̀ ké sí o. lábá o. ẹ jẹjà lórí ọ̀tá yín o. àmín. ọ̀yọ́ ń pè ọ̀rẹ́ mọ̀ mi kàn. Ọlọ́run ló ran yín. ẹ má bẹ̀rù Ọlọ́run ó tì lẹ́yìn o tẹ́ fi rí òkè yẹn gùn. àmín o. àbárikọ̀lá agbára Ọlọ́run. nígbà tẹ́ ń pàtẹ́wọ́ lóru tẹ́ ń pàtẹ́wọ́ gbogbo ẹ̀ sí ìrìn àjò àwọn kan mẹ́lábẹ́ lẹ́tẹ̀ pàtẹ́wọ́ fún o. àpọ̀jà tẹ́ ń yọ sí gbangba lọ́wọ́. ṣùgbọ́n àwọn náà rí àràtẹ̀wọ́. ọ̀rá nípa àwọn olólùfẹ́ wa nílùú gbọ̀ngàn ẹ pàtẹ́wọ́ fún wọn. gbọ̀ngàn olúfi àrọ̀gọ̀dìjà. ẹ ṣé o. Yes sir. ẹ ṣé Àgídìgbò ní bàjẹ́ o. àmín sir. Àgídìgbò máa tẹ̀síwájú. àmín. Oriyomi ẹ jẹjà lórí ọ̀tá o. àmín. ẹ jẹjà lórí àwọn ọ̀tá yín. àmín. ọ̀tá ò ní jẹjà lórí yín o. àmín. àwọn Agbesunmomi ẹ má ti fọ́ọ̀mù bẹ́ẹ̀ kán mú kán bá ní pàdánù kí ni gbogbo wọn báyìí ló lè báyìí lọ́la yìí. lọ́ba tó wọ́n bẹ̀rẹ̀ lọ mú kán bá ní mú wọn. kán ṣe kí ni kán lọ mú wọn kán pọ́n. pa wọ́n ni mo fẹ́ pa wọ́n yẹn ni mo sábẹ̀ gbọ́. ẹ wo ẹ̀wọ̀n ló dábìí hàn ní Ìlọrin kí ẹ lọ síwájú ilé gómìnà tó ń nà wọ́n bẹ́ẹ̀. ẹ bá ní bí gómìnà lẹ́rìí kí ló dé tó fi rí bá. ẹ bá ní bí lẹ́rìí kí ló dé. ẹ rí pẹ́lẹ́ ọmọ eléyìí tọ́ka sí ẹgbẹ́ tẹ́ ẹ bá dìbò fún dáadáa. ẹ bá lọ́gbọ́n torí ẹ̀ bá pé dáadáa ẹ wá gba 10,000 dìbò fún mi wá gba 20,000 pé kò lè bá délé gàdí ẹ̀ tán. ẹ dìbò fẹ́ hàn èèyàn wọ́n ń náà yàn wọn ò mọ káàlì ṣe sí. nítorí ilé ìjìnbọn lọ́wọ́ ti lẹ́yìn ẹ jẹjà lórí ọ̀tá o. Àgídìgbò ní bàjẹ́ o. òṣèlú ń dára bọ̀ ẹ jẹ́ ká wá ọmọlúwàbí yàn sí. òṣèlú ń dára bọ̀ ẹ jẹ́ ká wá ọmọlúwàbí yàn sí. àwọn mọ̀dàrú wọ̀nyí ò kàn má má delẹ̀ yìí mọ́. àwọn ọbalẹ̀jẹ̀ wọ̀nyí ò kàn má má delẹ̀ yìí mọ́ o. òṣèlú ń dára bọ̀ ẹ jẹ́ ká wá ọmọlúwàbí yàn sí. Happy New Year. Dr. Oriyomi. Baba. Happy New Year. Happy New Year, sir. Ọmọdé Ejidiran
Happy New Year. Happy New Year sir. Adétayọ̀ Tọ́lọ́ní ṣe nínú orúkọ mi o. ooo láti Calabar kọ́ yẹ. Yes. àwọn ètò Muhammad ni. yes sir. Àbọ̀ Muhammad mo Muhammad. láti Calabar ẹ gbọ́dọ̀ mọ́tà ìdìbò ẹ tó lọ o. ṣe gbọ́. Operation Ẹ̀pà Agbesunmomi dànù la wà ní 2026. ẹ sóríire. Operation Ẹ̀pà wọn dànù. Agbesunmomi tẹ́ ẹ bá ti rí ẹ ṣe kí ni. Ẹ̀pà wọn dànù. Ẹ̀pà wọn dànù. Wàá sóríire bàbá mi. 2026 ọkọ̀ wa máa balẹ̀. àmín àmín. Inú wa dùn bẹ́ẹ̀ ṣe ṣàlàyé yẹn sọ ọkọ̀ wa tún balẹ̀ ju tàtẹ̀yìnwá lọ. Gbogbo wọn tó lọ sí ìpèdè lọ́wọ́ ọwọ́ ìdá Ọlọ́run máa bà wọ́n. àmín àmín. 2026 lágbára Ọlọ́run àkíndìbò yóò máa tẹ̀síwájú. àmín àmín. Mo ní kí n ṣe àṣẹ ìdámọ́tò kọ́mílẹ́gẹ́ jíde rán ẹṣẹ́ o. yes sir yes sir. Ok, ó dàbọ̀. yes sir. àwọn olólùfẹ́ wa tí wọ́n ń gbọ́ wa nílé Ifẹ̀ Ọlọ́run dá ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. wọ́n ń béèrè ni o. wọ́n béèrè ni. wọ́n ń béèrè ni o. ọ̀ya a parí ní 10:30 11:30 mọ̀ wẹ̀. hello. Hello. yes sir. Ẹ̀rọ ẹ̀kọ́ ètò. yes sir. Alhaji Oriyomi Hamzat. happy new year. Happy New Year ẹ̀kọ́ ètò. yes sir. Ó kọ́ mi ní Sálímọ́nù owó láti Sasa. láti Sàṣàmbàdàn. Láti Sasa bẹ́ẹ̀ ni o. Ṣé ẹ rí gbogbo ètò dẹ́rẹ̀ mọ́tẹ́ láti dìbò pátá? Àti sọ́kàn wá ni o. Kò sí ìtàn àtàyè gbádùn. Tó yẹ yín. Ṣùgbọ́n ọ̀tá Ọlọ́run àtọ̀tá Nàìjíríà lẹ́yìn bá pé bí wọ́n ti bí àwọn Amẹ́ríkà délé láti jẹ sàn. Ọ̀tá Nàìjíríà àtọ̀tọ̀ Ọlọ́run lẹ́yìn bá lóun ọ̀faramọ́. Kódà àwọn ẹgbẹ́ kan tí wọ́n kọ́kọ́ sọ pé àwọn ọ̀faramọ́ ti Tinubu ṣe nínú àwọn ẹgbẹ́ olóṣèlú tí wọ́n ń múra ní ìsìn. Wà lẹ́dàdà ètè mọ́kọ́ fi ẹ́sẹ́ kọ́ ti pé Tinubu ṣe. Wà láì. Nítorí pé gbogbo bí ẹ ti ń sàwọn èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ kí èrè tó bá yá wọn sọ pé torí nǹkan báyìí ni tí ò ti torí bẹ́ẹ̀. Àìdé yìí Alhaji Oriyomi. Pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ń dáhùn wò níwájú yìí Ọlọ́run jòlè gẹ́gẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. Ní dààmú. Ọlọ́run wọlá gbogbo òun ti fẹ́ bù òun ti fọmọ. Pẹ̀lú ògo Ọlọ́run jòlè bẹ̀rẹ̀ lálàáfíà. Àní dààmú Sálímọ́nù owó lábí ni láti Sasa. àmín ẹ ṣeun. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀